So irin wà ní ẹsẹ̀ yín báyìí. Irin wà lẹ́sẹ̀ méjèèjì. Wọ́n fẹ́ yọ irin yẹn báyìí. Bẹ́ẹ̀ni sà. Wọ́n tún wá bá yín yọ irin. Wọ́n gba 2.5 million. Bẹ́ẹ̀ni sà. Hello, ó kà mí láyà sí olùrànlọ́wọ́. Mo gbìyànjú títí ó lọ pọ́dún méjì. Mo wá ń lò oògùn tán fún mi, mo rí repeat ẹ̀. Ìgbà tó tó stage kan, oògùn yẹn ò ká mọ́ sà. Ilé ayé tó kún fún ogun, ilé ayé tó kún fún wàhálà àti ìdààmú, ilé ayé tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìṣòro. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Only Jesus TV, gbogbo ojú tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí, mo gbàdúrà fún yín lórúkọ Jésù gẹ́gẹ́ bí ẹni ìpè. Nínú ayé tẹ́ wà yìí, ẹ ò ní rí dààmú, ẹ ò ní rí ìnira lórúkọ Jésù. Wàhálà àti ìdààmú kò ní fi ọ̀dẹ̀dẹ̀ yín ṣe ibùgbé. Ẹ ò ní gbénú ayé yìí pẹ̀lú àbámọ̀ pé kí ni mo wá sáyé fún lórúkọ Jésù. Ìjáde tẹ́ máa jáde ní ọjọ́ kan, tẹ́ máa rántí títí láéláé fún ìbànújẹ́ lórúkọ Jésù. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ jáde irú ìjáde bẹ́ẹ̀. Ìjáde yẹn ò ní wá sí ọ̀nà yín ní orúkọ Jésù. Arábìnrin tẹ́ ń wò lẹ́yìn mi yìí, ìjáde ọjọ́ kan ló jáde pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀. Ọ̀rẹ́ ẹ̀ ló drive, ló wa mọ́tò, ló wa ọkọ̀. Ṣùgbọ́n wọ́n ní accident. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, lẹ́sẹ̀kẹsẹ̀ lọ̀rẹ́ ẹ̀ kú. Arábìnrin ti wà nínú ìrora. Arábìnrin tẹ́ ń wò lẹ́yìn mi yìí, ó ti wà nínú ìrora ọdún pípẹ́ báyìí. Ó máa ṣàlàyé, ẹ máa wo fídíò yìí, orúkọ rẹ̀, ẹ máa gbọ́ orúkọ rẹ̀. Ó máa ṣàlàyé ohun tó ṣẹlẹ̀, ìrírí tó ní, bí ẹsẹ̀ méjèèjì bó ṣe kán, bí wọ́n ṣe gbé irin sínú ẹsẹ̀ yẹn náà lẹ máa gbọ́, lẹ máa rí nínú fídíò yìí. Ó ti ké gbàjarè wá bá Àgbàlá Gabrieli. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ipò tọ́lọ́run lo Àgbàlá Gabrieli fún káàkiri gbogbo ayé. Ìdí rẹ̀ nìyí tó ṣe tún fi ìgbẹ́kẹ̀lé rẹ̀ sínú Ọlọ́run lọ́dọ̀ Àgbàlá Gabrieli. Ẹ wo, láì gbà wá lákòókò, mo fẹ́ kẹ́ lọ wo fídíò yìí fúnra yín. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí ìkànnì yìí Only Jesus TV. Gbogbo àtà sì ń wo fídíò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ bá mi like, ẹ bá mi share rẹ̀ bákan náà. Ẹ̀yin náà ẹ comment. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, lórúkọ Jésù Kristi, a ò ní gbélé ayé pẹ̀lú ìnira. Lágbára Ọlọ́run, ìrọ̀rùn la máa fi lo gbogbo ayé wa pátá. A ò ní parí ìrìnàjò wa sínú àbámọ̀ ní orúkọ Jésù. Ó yẹ jẹ́ ká dókè lọ́run náà. Ó yá. Kí lorúkọ yín mà? Mọ́yọ̀adé. Mọ́yọ̀adé. Ìbọ̀lẹ̀ tí wá? Odún. Odù ní Kòròdú. Ok, ní Kòròdú. Bẹ́ẹ̀ni sà. Kòròdú. Ọkọ yín kọ́? Mi ti máa rí. Ẹ ti máa rí? Ẹ ní ọkọ rí? Ẹ ti máa rí. Ẹ ti bímọ? Ẹyọkan. Ẹ lọ́mọ ẹyọkan? Bẹ́ẹ̀ni sà. Ẹ ti wá school? Bẹ́ẹ̀ni. Kí ni èjì yín báyìí? 38. 38. Bẹ́ẹ̀ni sà. Kí ló ṣe yín? Àwọn èèyàn post fídíò yín káàkiri. Kí gangan ló ṣe yín? Báwo ló ṣe ṣẹlẹ̀? Mo ní accident ní 2017, December on the 17th. Ẹ ní accident ní 2017, December on the 17th. Ọ̀rẹ́ mi tó drive ẹsẹ̀kẹsẹ̀ ló kú. Ọ̀rẹ́ yín tó drive? Ẹsẹ̀kẹsẹ̀ ló kú.
so ẹsẹ̀ mi méjèèjì ló kán múra àánú gbà ẹsẹ̀ méjèèjì ló kán. ẹsẹ̀ yín méjèèjì ló kán ṣé ní sàlẹ̀ báyìí àbí ní mo ló ti kán ẹ máa ń ṣe ní ẹlẹ́gbẹ̀ẹ́ báyìí. níbi ok. ẹsẹ̀ méjèèjì ló kán so láti bẹ̀ wọ́n rọ̀ṣẹ̀ mi lọ sí general hospital. láti bẹ̀. wọ́n rọ̀ṣẹ̀ mi lọ sí general hospital. so láti general hospital yẹn wọ́n ti transfer mi lọ sí Gbobi. láti general hospital sí Gbobi kí ló dé tán transfer yín káàkiri bẹ́ẹ̀. àwọn Gbobi ò lè àwọn general hospital wọn lè ṣe iṣẹ́ yẹn bẹ̀ wọn ò lè ṣe operation yẹn bẹ̀ nígbà tẹ́ pé egungun mi méjèèjì ló ń. egun méjì ló ń. bẹ́ẹ̀ ni sà. ṣé ẹ lè dìde mọ́ ètò ẹ̀kẹ́ dìde. ẹ rìn síwájú díẹ̀ sorry o. ẹ máa padà bọ̀ ẹ pẹ̀lẹ́ sorry díẹ̀ sorry. egun méjèèjì ẹsẹ̀ méjèèjì ló rò. bẹ́ẹ̀ ni sà. ok. so gbàtàdé tí mo dé Gbobi mo ráàánú gbà wọ́n ṣe operation wọ́n kó mi sí ẹsẹ̀ mi méjèèjì. ẹnu gbàtàdé Gbobi wọ́n ṣe operation yẹn. wọ́n kó mi sẹ́sẹ̀ mi méjèèjì. wọ́n kó mi sẹ́sẹ̀ méjèèjì. bẹ́ẹ̀ ni sà. so after 4 months wọ́n discharge wọ́n wá sọ fún mi pé lẹ́yìn after ọdún kan àbọ̀ ní kí n padà wá náà máa padà yọ ẹrin lẹ́sẹ̀ gbogbo ìgbà yẹn mo máa lọ sí appointment máa lọ máa padà wọ́n á kọ oògùn fún mi tó gbà tó máa di after ọdún kan àbọ̀ yẹn mo wá lọ wọ́n wá ní àsìkò tí tó wọ́n ṣe check up wọ́n ṣe everything wọ́n ló ti wà òkè ó ti tó time láti yọ irin ẹsẹ̀ mi wọ́n á lókè ìgbà tó máa lọ tó máa bọ̀ wọ́n fún mi ní 2.5. owó tán ni. láti yọrin ẹsẹ̀. ok pé owó tán lè máa mú wá nígbà yẹn pé tẹ́ fi yọrin ẹsẹ̀ ó dáná sí pé ẹsẹ̀ ti jiná. ó ti jiná. wọ́n á fẹ́ yọrin báyìí. wọ́n fẹ́ yọrin. so irin wà ní ẹsẹ̀ yín báyìí. irin wà lẹ́sẹ̀ méjèèjì. wọ́n á fẹ́ yọ irin yẹn báyìí. bẹ́ẹ̀ ni sà. pé wọ́n á tún wá bá yín yọrin wọ́n gba 2.5 million. bẹ́ẹ̀ ni sà. yẹn ó kà mí láyà sí olùrànlọ́wọ́ ó gbìyànjú títí ó lọ pọ́dún méjì mo wá ń lò oògùn tán fún mi mo rí repeat ẹ̀ gbà tó tó stage kan oògùn yẹn ò ká mọ́ sà dáàdì oògùn yẹn ò ká mọ́ mi ní lè sùn ẹsẹ̀ méjèèjì yẹn máa ro mí ó tó stage kan á yọ èwo á wú lọ́ máa fi tó bí 1 week á bẹ́ máa tún nù máa fi aṣọ sí kódà gan bó ṣe wà aṣọ yẹn wà ń bẹ̀ ẹ̀rù wá ń bà mí sísá mi tí mo wà lọ́dọ̀ wọn mo gbé lọ́dọ̀ wọn àwọn á ní kí la fẹ́ ṣe báyìí wọ́n á ní tó wọ́n jẹ́ kí n padà lọ sọ́ọ̀sìpìtù àti máa fi débẹ̀ wọ́n á wò mí pé mo yọ adé mo wá ní sa wọn dà kí ló ṣẹlẹ̀. ìyẹn dókítà. mo wá ní mò ń fi àwọn pín kan lẹ́sẹ̀ mi mo rá àwọn kan báyìí wọ́n wá ní pé tó bá yẹ pé bóyá mo ti yọrin yẹn láti gbà yẹn gbogbo nǹkan tí mò ń rí ó lè má gbogbo sáà yẹn mo lè má rí rárá mo wá ní kí wọ́n wá ṣiṣẹ́ kọ̀ fún mi wọ́n ní nǹkan táwọn rí ní agbára pé torí ẹran ara mi ti ń jẹ mọ́ irin yẹn ẹ̀rù bà mí wọ́n wá nítorí ṣé wọn kí tí mo bá máa yọ irin yẹn sìn times 2 owó tán fún mi tẹ́lẹ̀ nísìnyí o dáàdì agbára mi ò gbé mọ́ mi ń lè sùn lóru báyìí mo máa jí kalẹ̀ ni ọ̀dọ̀ sísá mi tí mo wà yẹn máa kékékékéké mo kàn jẹ́ ọmọbìnrin tó strong mo láàmú mọ́ra màá ṣáà máa pray gbàtọ́ yẹn wá ní kí la fẹ́ ṣe báyìí mo ní mi mọ̀ nítorí fọ̀ náà mi tẹ̀lé padà lọ síbi kankan àmsù owó tán fún mi tẹ́lẹ̀ ó mo ti fẹ́ rí alákọ̀ọ́kọ́ kà mí láyà
mi rí kankan ṣe sí ṣe wá ní tó bí akígbe fáyé. lẹ́sìn wá ń ṣe àwọn fídíò tẹ̀ ṣe yẹn. wọ́n fi dọ́dọ̀ Ọkùyẹmí sísá mi yẹn fi pè wọ́n pé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa. ìgbà tó máa rí mi gan àwọn ogun mọ̀ pé kankan ṣe mí. wọ́n wá ní kí ló ṣẹlẹ̀ wọ́n wá ní kí n bọ́ síta mo ṣe síbẹ̀ wọ́n kàn ní kí n pàdé náà. nígbà yẹn ó yọ oyún gan oyún yẹn pọ̀ gan wọ́n tún ní ìfúnpá mi ga sí nǹkankan sàrìbà tí mo ti názẹ̀tì yẹn ni mo ti ń rọ́gẹ̀dẹ̀ kò sí jẹ́ kò sí kankan mo ti ń rọ́gẹ̀dẹ̀ bọ̀ wá ṣàlàyé fún pé tó ẹ jọ̀ọ́ orin kan lọ́kàn máa ń wá sí mi lọ́kàn dáàdì. ohun tẹ́gbẹ́ mi ṣe tí ó rọ̀ wọ́n lọ́rùn ẹlẹ́dàá mi o má má jẹ́ tèmi ò nira o. so mo máa ń kọ orin yẹn mo máa ń kọ tí sàmáṣà ní kí n tèkẹ́ ẹ̀ tí àwọn ọmọ ìpè ọlọ́run àgbà. Ọkùyẹmí ṣàń wọn bá mi ṣe wọn ṣàní kí ṣáà máa gbàdúrà. ìgbà tó yá wọ́n ṣe pè mí nìyẹn pé àánú ti ń fọhùn dáàdì tí wọ́n ti pè pé kí n máa bọ̀. dàbí ìgbà tẹ́ pé tó mo ti rí ìwòsàn náà. Amen. mo ti rí ìwòsàn. Amen. Amen. tọ́ kò yí sí dáàdì àtàwọn náà tí mo gbé dìde ìfẹ́ tán ní sí mi mo mọ̀ pé mo ti ráàánú gbà pàtí mo tún wá débí tí mo rí yín mo mọ̀ pé ara ò tún ní mímọ́ ara ò dẹ̀ ní ẹ̀yìn náà dáàdì ẹ̀ jọ mi sáwá pé kí gbogbo ọmọ Nàìjíríà kó jọ kó gbà mí ọkùnrin obìnrin ara ò ní wọ́n wọn ò ní rí dààmú wọ́n jọ kó ṣàánú mi wọ́n jọ ara ò ní wọ́n jọ kó báyìí kan gẹ́sẹ̀ mi tó rán ní ẹran ti bo irin yẹn mọ́lẹ̀ ẹran ti borí yẹn mọ́lẹ̀ pé tí wọ́n bá tètè yọ lè pọ̀ sí i èèyàn tí ìdálábọ̀ ara gan kò sọ́nà àbáyọ kan ní agbára láti ṣe ẹ jọ̀ọ́ ọkùnrin ìyá mi bàbá mi ẹ jọ̀ọ́ mo fi tó wọlọ́run bá bẹ̀yìn. gbogbo orílẹ̀-èdè àgbáyé she is pleading she is begging wọ́n ti bá wọn ṣe ẹsẹ̀ tẹ́lẹ̀ wọ́n náà fẹ́ yọrin gbà yẹn kò ságbára láti yọrin ẹran tí ń jẹ mọ́ irin tí ń jẹ mọ́ ẹran àǹtí wọn tí màá rírì can she still have hope ǹjẹ́ wọ́n sì lè ní ìrètí bí bẹ́ẹ̀ ni ìrètí ń bẹ fún gítà abẹ́ lórí tó bá ráyè gbóòórùn mi yóò sọ padà ìrètí ń bẹ fún ẹni tó ti tán fún ìrètí ń bẹ fẹ́ni tí ò tí ì kú tó sì wà láàyè àǹtí wọ́n wà láàyè báyìí wọ́n fẹ́ yọrin ẹsẹ̀ wọn kí wọ́n lè fi ẹsẹ̀ yẹn máa rìn láyọ̀ àti àlàáfíà padà àǹtí Moyọ̀ Adére she's here àánú mi ṣe wọ́n nílò owó díẹ̀ láti lọ sí hospital ní Bobio kán lè yọ irin ẹsẹ̀ wọn nígbà tó fẹ́ ṣe gbẹ̀ wọ́n ní 2.5 million ní ṣùgbọ́n lọ́wọ́ tá a wáyé nígbà tí wọ́n ti lè ṣe ń gbà yẹn ọdún wo náà. 2017. no ni mo ná zen 2018 ní irin ti wà lẹ́sẹ̀ mi. ìgbà ọ̀nà ní kẹ́ ti wá yọ. after ọdún kan àbọ̀. ẹ sọ̀rọ̀ sókè díẹ̀. after ọdún kan àbọ̀ tí wọ́n ní kí n padà wá. that's 2018 2019 2022. okay nothing ní 2.5 million wa. bẹ́ẹ̀ni sá. báyìí àti wà ní 2024. bẹ́ẹ̀ni sá. ẹ rí ìrànlọ́wọ́ àǹtí ojú òní tì yín ẹ bí àwọn èèyàn pé kàn jọ kàn ṣàánú yín obìnrin ni how old are you. 38. wọn dẹ̀ tí màá rírì pé wọ́n ti ní ọmọ kan ẹ bí àwọn èèyàn káwọn ohun tí ó ṣẹlẹ̀. ẹ̀jọ̀ dáàdì mi mọ́ mi mo fi títóbi ọlọ́run ọba ẹ̀gbọ́n àbúrò ẹjọ́ ẹ torí ọlọ́run ẹ ràn mí lọ́wọ́ ara ò ní ní gẹ́gẹ́ bí orin tí mo kọ lẹ́ẹ̀kan ara ò ní ní ẹ̀ní fìnira ẹ̀ní fìlògbẹ́ ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́ mo fi títóbi ọlọ́run ọba bẹ̀yìn ẹjọ́ ara ò ní ní ẹ ṣàánú fún mi ẹjọ́ ẹ má yẹ kán gé ẹsẹ̀ mi ẹ má yẹ kí nǹkan kan báyìí kó bàjẹ́ lára mi ẹjọ́ ẹ ṣàánú fún mi ẹjọ́
mo fi tó bọ́ ọlọ́run bá bẹ̀ yín ara ò ní ní yín o ọlọ́run á rántí yín sí eré ẹjọ́ ọlọ́run á túbọ̀ máa fún yín ṣe bàbá wa Àgbàlá Gabriel ẹjọ́ dádì ẹjọ́ mo fi tó bọ́ ọlọ́run bá bẹ̀ yín ẹjọ́ mi ò lè kúnlẹ̀ ní tó bá yẹ pé mo lè kúnlẹ̀ ẹjọ́ dádì ẹ jẹ́ kí n jókòó sílẹ̀ wá gbé mi ẹjọ́ mo fi tó bọ́ ọlọ́run bá bẹ̀ yín ẹ ṣàánú mi ara ò ní ní yín ẹjọ́ ara mi jára tó ṣe kíní náà aláàpò mo yà ní mí àmọ́ mo ní bọ́dì mi ò ní ẹ́ńjìn ẹjọ́ torí ọlọ́ ẹ́ńjìn yìí ò ní bàjẹ́ ara ò ní níyìn ẹjọ́ torí ọlọ́run ẹ ṣàánú ẹjọ́ ẹ ṣàánú mi. awu abẹ́ a máa yọ ewu ẹjọ́ ti torí ọlọ́run mo bẹ̀ yín ni ẹjọ́ gbogbo mo lè gbé ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ ẹ ṣàánú mi ara ò ní ní eléyìí kò yọ nǹkankan ẹjọ́ tó bọ́ ọlọ́run bá bẹ̀ yín ẹjọ́ ara ò ní ní so irin wà nú ẹsẹ̀ yín báyìí. bẹ́ẹ̀ ni sà. irin wà nú ẹsẹ̀ àǹtí as at the moment she is having iron rod irin náà náà ń pèlè iron rod ó wà lẹ́sẹ̀ wọn méjèèjì báyìí wọ́n fẹ́ yọrin ni o ẹnìkan ní kí náà fẹ́ ṣe gangan wọ́n fẹ́ yọ irin ẹsẹ̀ wọn tó bá ti wá yọ kí ló máa ṣẹlẹ̀. àlàáfíà ti dé bá mi. àlàáfíà ti dé bá yín. bẹ́ẹ̀ ni sà. ẹ máa rìn dáadáa. bẹ́ẹ̀ ni sà. ẹ máa rìn dáadáa. bẹ́ẹ̀ ni sà máa lè ṣiṣẹ́. ìdùnnú wa ní káàntì ìfẹsẹ̀ rìn ìdùnnú wa ní kó fi ẹsẹ̀ wọn rìn kán gbé apá kó ṣe é gbé kán gbé ẹsẹ̀ kó ṣe é gbé accident ló sọ wọ́n di ẹni báyìí ẹ ó rí àánú gbà ayé ò ní gbèsè lọ́wọ́ wa ayé ò ní gbójú lọ́wọ́ wa ẹ̀yìn ara wa ò ní sọnù ẹ̀jẹ̀ àrántí lọ́wọ́ kí wọ́n dìde padà sórí ẹsẹ̀ wọn. gbogbo àwọn tí ara ń ní Olúwa bá mi fi ara tu wọn gbogbo àwọn tí ara ń ní Ọlọ́run fi ara tu wọn ara ò ní ní wọn o ẹ bẹ̀bẹ̀ lẹ́kọ̀ọ́ sí ká máa lọ. ẹ jọ̀ọ́ gbogbo ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ní ara ò ní ní ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi Ọlọ́run á rántí ẹ̀yin náà. bàbá rántí mi o ẹ rí mi lọ́lẹ̀ o ẹ rí mi lọ́lẹ̀ bàbá gbogbo fọ́lẹ̀ mi o ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi Ọlọ́run á rántí ẹ̀yin náà ara ò ní ní ẹ jọ̀ọ́ mo fi túbọ̀ Ọlọ́run bá bẹ̀ yín ẹ ṣàánú mi ẹ jẹ́ ká ara tù mí ara tu ọmọdé ara tu ọkùnrin ara tu àgbàlagbà bàbá wa Àgbàlá Gabriel ara ò ní ní ẹ ní fi ìnira bẹ́ẹ̀ ní fi lògbọ́ Ọlọ́run túbọ̀ máa fún yín ṣe. now ṣe ẹ l'account. mo ní account. ṣe ẹ ní account ẹgbẹ́ súnmọ́ bí. mo ní account. ẹ ní account tó jẹ́ ti yín gangan. bẹ́ẹ̀ ni sà. ó yá ẹ pè account yín nọ́mbà tẹ́ ó máa pè ní 07054900751 07054900751 bí aláàtì bá ti bẹ̀rẹ̀ sí ní dún lórí fóònù yín ẹ ó mọ̀ pé láti pàṣẹ ohun tí ẹ ṣe ní Àgbàlá Gabriel Ọlọ́run yóò dẹ̀ gbé yín dìde so ìkúlẹ̀ ń lọ báyìí ìkúlẹ̀ ti wá ìkúlẹ̀ ti wá ó yá. 07 38 41 70 69. I'm asking her if she has an account because of her issue because internship by Paul I fẹ́ make sure pé kíyàn wọlé sọ́dọ̀ wọn we will monitor it yes we will monitor it and gbogbo receipt yẹn àwọn lórí WhatsApp wa mo ṣe sọ pé if you want to call in chat in the number to call is 07054900751 07054900751 ẹ pè àkáǹtì yẹn lẹ́ẹ̀kan sí ká lè pe account name àti bank àkáǹtì gangan our own account ó yá. 07 bẹ́ẹ̀ni sà 38 bẹ́ẹ̀ni 41 70 69 bank o GT bank orúkọ olúmọgbé wa. Mọ́yọ̀adé Ọbáfọlárìn. Mọ́yọ̀adé Ọbáfọlárìn again. 07 38 41
41 41 70 70 69 69. Again, 07 07 38 38 41 41 70 70 69. 69. GT Bank Muyoade Ọba Fọlárin. Ẹ padà Fọlárin. Ọlọ́run ẹ padà Fọlárin. So account details wọn nìyẹn. If you are sending anything to her, you can forward the receipt to this number 07054900751. We will acknowledge your receipt. I want to sincerely appreciate your wonderful support so far. You've been so good and nice and kind towards this foundation, and I pray may the good God bless you. May the good God reward you. May God in his infinite mercy multiply your blessings every day. You will receive new mercy, new blessings every day in the name of Jesus. Ẹ ṣé o tí ẹ support foundation yìí. Ẹ jọ̀ọ́ àǹtí wa yìí kàn lọ hospital, kàn lọ yọ orin ẹsẹ̀ tán gbé bẹ́ẹ̀. Irin ò gbọ́dọ̀ pẹ́ jù báyìí lọ. Kàn lọ yọ o. Ẹ jọ̀ọ́ kàn lọ yọ. Ẹ bẹ̀bẹ̀ ká máa lọ. Ẹ jọ̀ọ́ mo fi tọ́bọ̀ Ọlọ́run bá bẹ̀ yín. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi, ara ò ní ní yín o. Ọlọ́run àtúbọ̀ máa fún yín ṣe. Iṣẹ́ yín ò ní bàjẹ́ o. Àníkún wà àníkún ọlá o. Ọlọ́run àtúbọ̀ máa fún yín ṣe, ara ò ní ní yín. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni o. Ẹ jọ̀ọ́ màmá mi, bàbá mi, ẹ̀gbọ́n, àbúrò, ọkùnrin, obìnrin, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi. Ara tù. Ẹ ṣé gan.